èlò nìyẹn jẹ èlò nìyẹn bọ́ sí Miduma máa gba tiẹ̀ píkà náà máa gba tiẹ̀ tí píkà bá dé gbowó lọ kẹrẹ Miduma ló jẹ gbèsè. Motherless baby òmùlà kan fún wá wo another flat second flat come. mi ò lè parọ́ fún yín tèmi bá débẹ̀ tán mi ò lè ṣe tó báyìí tó máa fẹ́ fẹ́ iná lówó ẹ̀yin náà máa fẹ́ jẹ́ ń bẹ̀. bá ṣe ń ṣe sọ nínú. sórí ibi táwa burú dé nínú òṣèlú nígbà táwa wà ní èwe gan tí n bá gba 1 billion fún iṣẹ́ tó bá award contract 1 billion fún mi 100 million naira péré ni mo máa ń lò. mi ò lè ná tó bẹ̀. má ti wá ná 200 million ṣé olóòpònú ni mí ni ṣé mi náà lè ná bẹ́ẹ̀ ni ẹ̀yin ó gbà pàtí tí a máa ó gbà. jẹ́ n bọ́ sí pé ní ibi tó rí 100 million náà àwọ̀dù ẹ̀ fún 100 million ṣé mi ọ̀hásẹ̀ náà 3 million ní olùgbà àti ìwọ̀ floor ní. bí a bí 1.5 lẹ. èmi ò lóye. àmọ́ ló fẹ́ fi mọ́ ni. pàtí tí a máa ó gbà ń bẹ̀. pàtí tí a máa ìjẹkújẹ wọn pọ̀. báwo fúláàtì sórí fúláàtì bíi ó lọ rẹ́rẹ́ wọ́bẹ̀ owó fúláàtì. fúláàtì yẹn ló bẹ̀ jù. ẹ ṣiṣẹ́ o. Adéyẹmí ọ̀nà ọ̀run gan ló ń lọ. Honorable. ọ̀nà ọ̀run ni. security ò tẹ̀lé wa wá. sọpọ́ náà ọ̀run pawọ́pọ̀ ọ̀nà ọ̀run gan ló ń lọ. sórí èmi ni ikú tó fẹ́ pa ẹ́ tó ń lé ẹ kí láti jẹ. irú àjọsọ báyìí. o ti ń pariwo jù mú ọwọ́ ẹ̀ papọ̀ kọ́wọ́ ẹ̀ papọ̀ báyìí. say your last prayer. sọ pé in Jesus name. sọ pé in Jesus name o ò ní kú re. olórí mi ò ní kú re. so láti ara rẹ kó o ní gan ṣe torí ìbọn yìí. mo sori rí kókó oṣù dáadáa ni mo sùn ní mọ́ bá mi lọ. ọmọ tó ṣe bẹ̀rẹ̀ politics lánàá. wọ́n á bẹ̀rẹ̀ fún mi gbáyé I can keep. àjọta ló wà bí uje. ẹ má kí mi ẹ lọ pé bàbá wà ẹ má kí mi ẹ kọ́ bàbá fọ mi abeg. bá mi àti àlódé o ṣe ń pè báwọn ṣebí mo ti ní aṣọ fún ẹ pé kò ṣe rọ́jò sólẹ̀ nílẹ̀ mọ́. bàbá ọ̀rẹ́ fo sólẹ̀ lẹ̀ wá ń bí ara. àgbáyé wọ́n ní ilẹ̀ àwọn ọmọ kéékèèké tí wọ́n bá mi fún oṣólẹ̀. mo ní kápálá pé kò lọ sí èròjà nílẹ̀ mọ́. bàbá ara ń kan mi èmi kọ́ lẹ́ máa béèrè ibi tẹ́ fi kọ́kọ́rọ́ oṣólẹ̀ sí. bàbá ẹ sọ fún mi pé ẹ kàtó rárá ẹ sọ fún mi pé ẹ lé ọ̀kan Ọlọ́run. wọn kàtó. ẹ kàtó ẹ ní ọ̀kan lọ́wọ́ jàre. èmi náà ń pè báwọn. ẹ kàtó ìmájì pé pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ dì mí jọ yẹn ṣá kí láà mo dẹ̀ yín lẹ́ẹ̀mejì kò dẹ̀ tún wọlé ó dẹ̀ yín mi lẹ́ẹ̀kan èmi jábọ́. wọn kàtó. ṣé oyin kí náà lẹ́ẹ̀kan kò wọlé. mo ní mo yìnyàn lẹ́ẹ̀mejì kò wọlé ó dẹ̀ yín mi lẹ́ẹ̀kan mo jábọ́ ẹ wá sọ fún mi pé kíni kan. ṣé ìyún ò lò fún ọ ní fọnfálítì pé èmi ò lóògùn. bàbá ẹ lóògùn kárí kì í ṣe pàgbàlagbà tẹjọ ó yẹ kí n sọ pé gbogbo nǹkan tẹ ní gan pé irọ́ ni gbogbo ẹ kò sí ọ̀kan lọ́wọ́ yìí. èmi olú àwọn jìgìrì bẹ́ẹ̀ rì Elédùmarè ọmọ ìjọba ń bi ọjọ́ láṣọ àgbáyé lẹ́nu tiẹ̀ àtọ́sí ọ lẹ́nu ó yẹ kó o ní ìlóògùn Elédùmarè ẹ̀yìn àgbáyé ọwọ́ afá rẹ balẹ̀ ní iyún òyìn ọ̀jẹ̀ kan yẹ kó ọmọ bínú bá jẹ́ ilé ìkú bá. bàbá ẹ jẹ́ kí n bínú súnmọ́ bí ẹ jẹ́ kí n bínú. súnmọ́ bí. bàbá ẹ má jẹun wọlé ẹ jẹun wà bá ìjà. súnmọ́ láàyè èmi àti ẹ̀ ti lọ́wọ́ àdúgbò gbé oyún lọ. súnmọ́ bí ọ̀dà fún ọ káyìlẹ̀ kí náà ẹ̀yìn àgbáyé. ṣé o wá rí nǹkan ṣẹlẹ̀ yìí a jẹ́ pé kí náà ń tó ń wo onú odò lásán ni o ẹni tó yìn nìkan tí ọ̀ràn. bàbá ẹ̀yin ló ẹ lóògùn tí mo yìn ìfà àbí kí láti rí mi yẹn kí n tó yìn bóyá kí láti kọ́kọ́ kú náà kí n tó yìn. má sọ báyìí mọ́. o dẹ̀ tún wá yìn lẹ́ẹ̀mejì kò dẹ̀ tiẹ̀ ó tún gbé jápa ṣé ẹ kó máa rí. àgbáyé márùn lóògùn tọ́mọ eke bá rọ ẹrù ọ̀wọ̀ kí náà wí sọ́ọ́rí
kí náà tó ń wóhun a jẹ́ pé òun náà ti di ọkùnrin lánàá kì í ṣọkùnrin kan mọ́ ọ̀rọ̀ wo yọ òun náà ti dira mára ni kì í ṣọ mẹ́kẹ́ mọ́ ọ̀rọ̀ wo yọ àmọ́ báwo ṣe wá rí sórí njọ́ tí kó tó di pọ́ bọ́ọ̀dù ayé àwọn àbùsárí àṣejẹ kéékèèké tí mo fọ́n dáná lọ kọ́ọ̀kan fi ṣe ẹ̀ṣọ́ alásán ni. sọ wá rí báwo ṣe wá rí sórí atẹ́gùn tọ̀fẹ́ tọ́fẹ́wé fẹ́rẹ́fẹ́ ó fi súnwájú ó fi dúró ètè débi tí ń lọ́nu ni àwòrì tí rẹ̀ bára tátẹ́gùn wá táǹdì kan ọmúṣẹ́yá ni àbí ọmúṣẹ́yá ni bọ́ọ̀ ṣe wá rí njọ́ lè rìnrìn àjò. àkíló tí mo lè rìnrìn àjò tó bá yẹ pé láti bí ká má wọṣọ lọ Kánò láti bí ká gọ́dá fódé kù kí ló ṣẹlẹ̀ ìrìn àjò mélòó ọjọ́ 3 ọjọ́ 4 ọjọ́ 5 báyìí má rìn nìyẹn láì wọṣọ ẹ ṣáàmù. Elédùmarè ọmọgbọ́n ẹ̀yìn ọ̀mọ́kù ẹlẹ́kùn kí ni ọ̀pọ̀ mu Kánò nìkan kọ́ kú tanu lọ́rìn lọ ó tẹ ó tún wá bọ̀rọ̀ jẹ ọlọ́ọ̀rìn wọṣọ ó ti wá wèrè nù nígbà bá wọṣọ lọ Kánò kì í sáwọn ìrìn àjò tí mò ń sọnu sórí ìrìn àjò tí mò ń sọ yìí ìrìn àjò ẹ̀mí lèmi wí pẹ̀lú àwọn arúmọlẹ̀. àwọn arúmọlẹ̀ àmì ìṣọ́kẹ́ mi lè lọ ayé o bàbá kò lè pọ̀ síbò. ọ̀fẹ́ ìjọ ìdìdẹ̀ nù kí ni wọ́n pa ìfẹ́lẹ́ fòṣù kí ni wọ́n pọ̀. tó bá ti jẹ́ pé ìrìn àjò tí máa fi pa kílà ẹ jẹ́ kí n lọ. ọ̀ka ẹ̀ mo fẹ́ lọ. o ti ṣètò bẹ́ẹ̀ àgbàyẹ má fọ̀. kí n má fọ̀. má fọ̀. ẹlẹ́yìn má fọ̀ o. má fọ̀. akọ̀mọ́ inú bí mi àti jẹ́ kí n bínú sọ́mọge tó wá kí n. kò yẹ kọ́ ọmọ bínú bẹ́ẹ̀ jẹ́ ilé àgbàyẹ. bàbá àmọ́ ṣáà ṣàkọ̀mọ́ rẹ̀ máa mú mi wá. má fọ̀ o. ẹni tí ó wá ṣẹlẹ̀ ni pé àwọn ọmọ rẹ̀ ń yóò nílò láti kó ọ wá. wá sọ́dọ̀ yín. sọ́dọ̀ mi ń bí. torí wọ́n ta ọ̀ka àbí méjì nínú wọn tẹ́jọ́ ìrìn àjò náà torí kì í ṣe ìrìn àjò pé ìwọ nìkan lọ́dà lọ. kò sí wàhálà ṣé ká máa bọ̀ ní ìrọ̀lẹ́ ọ̀nà àbíbá o. ìrọ̀lẹ́ ọ̀la kò sí wàhálà ọba ni kò tí ì bàjẹ́ èmi náà bẹ̀rẹ̀ sí ní mọ̀ ṣàwọn ètò kọ̀ọ̀kan láti ìsìn lọ ó ní láti lọ káwọn ọmọ wa ó dé dìdẹ̀ àwọn ìyá mi ọ̀pọ̀ àkẹ́rẹ́ kẹ́lá gbogbo ní àwọn àǹdẹ̀nú rúmọlẹ̀ àwọn igi ńlá abẹ́gidóko gbogbo lágíjọ ajá ó wà dọkùnrin ó kó lọkùnrin kan dọkùnrin 9. Alákẹ́ alágò Alákẹ́ no ṣe ká Alákẹ́ yé bẹ̀rẹ̀ nu. but wait o Alákẹ́ I no see you for that place where you go drink now why you no come again. èmi ti sá ni mi ò wá mọ́. o ti sá. mo ò wá mọ́. o ti sá o wà mọ́ no I no understand make we a ní ìwà mọ́ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ládùúgbò ìgan tẹ́rù bá torí ẹ̀ mo fi kẹ́rù mi tí mo fi sá kúrò ládùúgbò ìlè jẹ́ kó wá kó mi mọ́ rógà. no time say na because of wetin dey happen for this area make you run. Na. You fuck up. No I no tell you say anytime wey I dey with you no I dey behind you this guy. Ságì Alákẹ́. ẹnu ló ní bí àjàkàrà bó ṣe máa ń sọnù. Who tell you that no believe me anything wey I tell you believe okay where I off my clothes now where I dey stay I stay with you or I no stay with you. Nobody. No shey I stay with you or I no stay with you. You stay. No who come arrest me. Nobody. Who come take me. Nobody. Who come move me. Nobody. I don tell you say no worry this area na me hold am I dey behind you. I dey behind you sef you no believe. Alákẹ́ I dey behind you come back. Okay n padà wá. You come back. ó dò tí mi. I dey behind you. Okay. You know say I always dey behind you always I always dey behind you. ibo ló wá ń fọwọ́ kan. I behind you now. This thing no small come no worry I dey with you know say I don tell you say I dey behind you. I dey behind you. so ó fẹ́ dúró lé lẹ́yìn mi. We need to say this thing no be good go happen just but don't worry that area come. bá tiẹ̀ lọ jọ. Alákẹ́ alágbo no go keep person for this area you no wan come no come wetin say you. wọ́n ń ṣiṣẹ́ tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ òun ni màá máa gbé iṣẹ́ mi àtàwọn colleague mi fún inú mi dùn ultimate golden word ọmọ wọn ṣiṣẹ́ takuntakun wọ́n ṣe iṣẹ́ ribiribi next election mo máa make sure pé mo máa lò wọ́n nice one kí ni mo ń wò yìí Honorable Adéyẹmí mo dẹ̀ wọ́ọ̀nù aláwẹ̀ yìí o mo wọ́ọ̀nù ẹ̀ àfìgbà tó ṣe nǹkan tá a jọ sọ àfìgbà tó ṣe kò sí problem
Life continues. Yeah, respect. Pastor, the assignment wey you wan go complete no dey for pastor wey you fit dey preach for altar, and now e be now you go dey me dey for house. Guys. Bami, wetin sup na? Where you dey go? Where una dey go? Kilo mele. Simbi, assignment dey wey you wan complete. Assignment. Bami, you know yes say one honorable die for street ni. Wọ́n dey call any fucking body, be you anybody, wọ́n call yan gidi gan ni o. Bami, no comot now. Simbi, alẹ́lẹ́ òní lẹ́kọ̀ọ́ ọmọ ìjọ márùn-ún tọmọ ikú ló léwu. And now e be now, guys. Officer, ọ̀rẹ́ ti sú mi. Ẹ jọ̀ọ́, irú àwọn wo ló pa honorable? Wọ́n pa máa yẹn without any traces. I am confused. Like me, mo nǹkan tí mo fẹ́ sọ mọ́ because I try gbogbo best wa láti rí pé ara àwọn people yìí mọ́. Kátẹ̀ ní àrí traces ni. Ó máa easy fún wa. But nǹkan tẹ́mi kan máa ń láti sọ ni pé a ní láti give up. Yes, a ṣe máa try gbogbo best wa láti rí pé a mú àwọn people yẹn. Sure. Because tá bá ti give up gbogbo effort wa báyìí ó ti lọ lásán nìyẹn. So let's go. Okay. Tí mo kàn mọ̀ nípa ṣe máa ráwọn pípù yẹn mọ́. Olódùmarè ó mọ̀ sí ọba àjíkí ọba àjígẹ̀ ó ṣe mo dúpẹ́ tó o tún mójú mi rọ́jò ìní o. Ojú rẹ là fi wowó, ojú rẹ là fi wọmọ tuntun, kí gbogbo aráyé fojú rẹ wò mí o. Arinaja dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́ o, mo mà ti dé kùtùkùtù bí èjì òwúrọ̀. Elédùmarè mo dé wàràwàrà bí èjì ìyálẹ̀ta. Ìtú ló ní ẹ tún mi ṣe o, ìfà ló ní ẹ fà mí mọ́ra. Bóbìnrin bá fojú kéèlà á fún láṣọ, àfi kì í wọjà ìwò. Bálágẹmọ bá ti yọ ságbo, agẹmọ adòrìṣà péwò. Tìgbàlẹ̀dé tìgbàlẹ̀dé, ìgbà yìí lè gúngún mi tìgbàlẹ̀dé. Tó bá wùn mí máa fọhùn bí eégún, tó bá wùn mí máa dún bí òrìṣà àgbàlẹ̀, tó bá sì wùn mí máa ṣe bí Àbẹ̀ní agbọ́n máa dún ṣí o ṣí o ṣí o. Iṣẹ́ tí wo Elédùmarè bá ti parí òun ni kọ́ wọn ọmọ ènìyàn gbé wá sọ́dọ̀ mi o, kí n mọ̀ ọ́n ṣe ní gbogbo ìgbà o. Jẹ́ ń gbà báyìí, ọgọ́gọ́ ọ̀nà ńlá lákè sọ. Hello DPO. Ṣé wàá pẹ́ ẹkújọ́ mẹ́ta wà? Ẹ jọ̀ọ́ kí lẹ̀ ń rí ṣe lórí ọ̀rọ̀ ọkọ mi tó kú? Ẹ̀yin ẹ ṣe ẹ ní sùúrù, ẹ má wọrí, ẹ ní problem pẹ̀lú wa. Ọmọ kékeré ara mi wọ́n pa mí lọ́kọ, ṣé kí tí wàá jìyà ìgbélé fẹ́ ni? No, rárá mà àwọn ń gbìyànjú, àwọn ọmọ wọn sì wọ́n gbìyànjú sẹ́ tí wọ́n gbìyànjú tiwọn. Ní division tiwa, àwa máa ń try to give out the best. I will make sure we brought them to books. Ẹ má worry, ẹ fún wa lọ 3 days péré ẹ jọ̀ọ́. Kẹ̀yà wá nǹkan ṣe sí ni o, torí tí mo wá sọ́fíìsì yín yẹn ẹ ní láìkẹ́ o, ẹ ní láìkẹ́ nǹkan tí màá ṣe níbẹ̀ o. Okay ma. Tell me, ká fi ń jọ ìyàwó dìkẹ́ má lè dádì ẹ gbé. Ìyàwó honourable ti pè mí nípa case ọkàn, ó keep on prioritize me. The same thing pẹ̀lú commissioner of police, ó pè mí lórí case yìí náà, the same thing case honourable yìí náà. Àwọn boys tó kù nǹkan. Wọ́n lọ fún investigation all the time. Investigation then ṣe tẹ́ ẹ̀ ń dẹ̀ sórí anything. Tell me why, what is it? Ṣé ìbára láti lù ti ṣe mi ò rẹ́ láti lù ti ṣe tèmi o? Ṣé fẹ́ kàn gbaṣẹ́ lọ́wọ́ mi ni? No sir. What is no sir? Àfi ń joyà òdì kẹ́ má lè dádì ẹ gbé. I don't like all this. Sir, option kan ti wà sir. What is it? À ń gbúrò àwọn guys méjì kan sir, Kílà àti Àgbáyé.
a dẹ̀ ti ń tọ́ láti gẹ́ẹ̀tì wọn sà because wọ́n náà ń pààyàn bó ṣe wù wọ́n ni kò sí béèyàn ṣe lè pọ̀ tó wọ́n máa pa wọ́n ni. So àwọn guys àti mọ actually place ibi tán wà wọ́n dẹ̀ ti ń tọ́ láti tọ́ ibi tí àwọn guys yẹn wà sà. That is not an excuse. Please go and look for them. Make sure you get them. Yes sir. We finish just 2 working days. Yes sir. Let me sure you get our guys there. Yes sir. Get one arrest, get one money for me. Yes sir. Yes sir. Get one more self for me. Yes sir. Is that clear? Yes sir. Okay. Oh madam, yes ẹ káàsán. Ẹ jọ̀ọ́ ṣé ẹ̀yin ni Àlàkẹ́ Alágbo? Ẹ sì náà èmi náà. Ẹ̀yin l'Àlàkẹ́ Alágbo? Bẹ́ẹ̀ni. Wow. Detective Ayọ̀mídé. Detective. Bẹ́ẹ̀ni ọlọ́pàá ni mí. No, ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Àwọn kan lójú ẹ̀yin fún wa. Wọ́n ní ẹ jẹ́ bí ìyá àdúgbò, wípé ìyá àwọn boys. Ẹ sì náà òótọ́ ni à ń kó wọn mọ́ra. That's nice. Ẹ má kàn fẹ́ kí ẹ ṣe àwọn ìrànlọ́wọ́ kan fún wa ni. Tí ẹ̀yin náà bá ń gbọ́ àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ ládùúgbò nípa ti ikú honorable kan ṣe gbọ́. À ń gbọ́ honorable wọn náà pọ̀ honorable. A kàn fẹ́ gbọ́ lẹ́nu yín ẹ̀wọ̀n àwọn wuli ẹ rò pé wọ́n jẹ́ bí suspect tẹ́ rò pé ìwà wọn ò ṣètò ládùúgbò yìí àbí tẹ́yìn rò pé wọ́n lè fa ikú honorable. Mo mọ̀ wọ́n. Please. Mo kàn fẹ́ sáré. Okay. Ẹ mọ̀ wọ́n. Mo mọ̀ wọ́n. Wow, thank you. Àgbáyé. Àgbáyé tẹ̀ ń wò. Ṣé rí èèyàn méjìlá ò tó pa lọ́jọ́ kan. Ìyẹn Àgbáyé. Okay. Àgbáyé nù ìyún làkọ́kọ́. Ṣé wá rí lẹ́ẹ̀kejì? Kílà. Ṣé ti rí yùn bí ṣe ń pa kúkúrú ní ń pa gúngùn bí ṣe ń pa ọmọdé ní ń pàgbà àwọn méjèèjì kò sí ẹlẹ́mìí wọn ládùúgbò yìí. Ìmọ̀ nǹkan tẹ́ bá wa ṣe sí tẹ́ bá fi lè bá wa fi kó wọn lẹ̀. Madam ẹ ṣé àdúpẹ́, thanks for your cooperation. Ẹ jọ̀ọ́ ṣé àwọn Àgbáyé yẹn ṣe lè describe bí Àgbáyé ṣe rí àti Kílà? Èmi ò rí wọn rí o ṣùgbọ́n ìròyìn wọn mú fún yín o. Bó ni kí n ṣe máa júwe wọn. Àgbáyé àti Àkílà. Okay, but madam ṣé ẹ lè ṣèrànlọ́wọ́ kan fún wa kẹ́ ẹ tẹ̀lé wa dé station láti fi jẹ́ kí gbogbo àwọn information kó wà written up. Ẹ dé o. Ẹ̀yin ọlọ́pàá ti bẹ̀rẹ̀ torí nǹkan tí n lè ṣe dá sọ̀rọ̀ ọlọ́pàá ni. Kí ló dé? Ìsì àtẹ̀lé yín lọ station. Ó ṣe lológun station. Madam ẹ relax. Ṣé rí àwọn ọlọ́pàá tẹ rí? Ọ̀rẹ́ aráàlú ni wà. Ìyàn bíi tiyín báyìí làwa náà. Bẹ́ẹ̀ ṣe máa ń sọnù tẹ́yìn ó tẹ̀lé yín dé station ní ìsìn tójú yín ó kòkè bí ojú alágbádá èmi ò lọ o kò sí nǹkan tí mo fẹ́ lọ sí station. Madam, thank you very much for your cooperation. Tàbá need any information àwọn àbàbà yín. Ẹ̀wọ̀ ẹ̀ tẹ̀ mú àbá wa ẹ fẹ́ kán bá wa palẹ̀ gbogbo wọn mọ́ because torí gbogbo wàhálà wọn ti pọ̀jù ládùúgbò ẹ bá wa kó wọn lẹ̀ ẹ wò ẹ kó wọn lẹ̀. Thank you very much. I appreciate it. You're welcome. Yes. Sẹ́nu mi yóò ní kó bá mi báyìí. Kílà tí wọ́n pààyàn. Onílé ìmọ̀bodè kí n tó wọlé o. Àgọ́ àlàmọ́bodè oṣù. Ẹ máa bọ̀. Onílé ìmọ̀bodè kí n tó wọlé. Àgọ́ àlàmọ́bodè oṣù. Ẹ bọ́ bàtà yín o. Ajá òṣùpá ni mí mo bodè fún Elédùmarè ọba. Ẹ dúró báyìí. Ọ̀sán pọ́ngàn ní ọba máa kí kùtùkùtù ọbẹ̀ èjìgbò. Òkúkú dé ìrú òrìṣà ńlá ọ̀sẹ̀ rẹ̀ màgbò. Ìgbárùmọ̀lẹ̀ ojú kọ̀tún. Ìgbárùmọ̀lẹ̀ ojú kòsì. Ẹ̀yin òòṣà bàbá mi o. Ẹ̀yin akáká nìka òkòkò nìka àjà. Eriwoji wá wọ ọ̀sán òbùdí táwọn ìwọ̀n yà wọ òru. Mo pè yín ẹjẹ́ mi ìjà bá pé gbégún ajẹ́. Ìjà bá pòrò lòrò dáhùn. Ìjà bá pọmọláì kolóní wà ní ọjà wà bá ní. Oró ò gbọ́dọ̀ pàdé orò lọ́nà. Ọjọ́ kọjọ́ ìgbàkígbà tóró bá pàdé orò lọ́nà orò àgbọ́rọ́mì tórótóró. Pẹ̀lú gbogbo ohun tẹ́ ẹ ṣàlàyé fún mi nínú ilé torí ẹ̀ ni mo ṣe mú yín wá sọ́dọ̀ òun òòṣà bàbá mi. Ṣé ẹ wá rí igbá tí ń bẹ ńlẹ̀ yìí? Ẹ ṣí ọṣẹ tó wà ńbẹ̀ ẹ mú lẹ́yọ kọ̀ọ̀kan. Ọṣẹ yìí lẹ́ẹ̀ máa fi wẹ̀ fọjọ́ mẹ́ta láràárọ̀. Kí ni mo wí? Fọjọ́ mẹ́ta láràárọ̀. Ṣé rí ọṣẹ eléyìí
kò sínú wípé babaláwo ò mọṣẹ́ ọṣẹ tẹ fún wa ò ṣiṣẹ́ ẹ̀rí iṣẹ́ ọlọ́run ẹ̀ wo iṣẹ́ àrò ní ìpín ẹkú iṣẹ́ ọṣẹ lẹ́yìn ó máa ṣiṣẹ́ fún yín nítorí lọ́jọ́ tó bí yín wọ́n fọṣẹ wẹ̀ yín ọṣẹ ló ní ó ṣẹ lọ́jọ́ tó bí yín wọ́n fi kànkàn wẹ̀ yín kànkàn ló ní ó kàn yín gbọ̀ngbọ̀n ó yá ẹ̀mú kán ló lè wúre. kárí gbogbo wípé ẹ rówó gbà ẹ rówó ná gbogbo ẹ lẹ fẹ́ wẹ̀nù yìí owó ọlá yóò bẹ̀rẹ̀ sí ní tọ̀ yín wá bẹ́ẹ̀ ni mo wí fún yín kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ téyín iwájú bá gẹ̀ràn èrìgì á sì gbà bó bá ṣe wá jẹ́ ẹ máa pè mí nọ́mbà tí mo fún yín yẹn whatsapp nọ́mbà náà ni ó tún ṣiṣẹ́ fún calling náà ẹ pè mí tàbí kẹ́ DM mi mo wà lórí IG o at official Arinaja ẹ lè DM mi náà ẹ ṣé bàbá kò sí wàhálà ẹ ṣé bàbá ẹ ṣé gan. àbí ẹ wọ ọmọ dáadáa bó ṣe wà ìtọ́ṣẹ́ yẹn bá ṣiṣẹ́ fún wọn tó bẹ̀rẹ̀ sí ní gbowó èmi náà ná ọmọ yahoo lára nìyẹn á tiẹ̀ ṣe ń jẹ aṣọ mi tí babaláwo bá ń lo gúúsì fi ṣàwo kò pọ̀ jù àbí bò ògùn lákàyè mi gan kò ní mu ṣìnáàpù mọ́ wọ́n á fún lẹ́lẹ̀ sí wọ́n á tún fi sìrọ́ọ̀kì lé ẹ káre yóò ṣiṣẹ́ o ẹ ṣé o ẹ̀yin rúmọlẹ̀ mo dúpẹ́ o irúmọlẹ̀ ó dùkọ̀ tún ìgbà rúmọlẹ̀ ó dùkọ̀ ẹ ṣé mo dúpẹ́ o. ẹ kú ayé ọmọ kú ayé ẹ kú ọ̀run egungun ẹ kú iwájú ìṣẹ̀ṣe ọmọ yìí rè. ẹ ló bàbá. ẹ ǹlẹ́ o. ẹ wo iṣẹ́ tẹ fún wa lóòótọ́ ó jẹ́ àmọ́ chẹ́ńjì kéékèèké là ń rí owó kéékèèké là ń rí bíi $20 $50 owó oúnjẹ dẹ̀ ni kò tó nǹkan. $50 $100 lẹ́ ń rí owó oúnjẹ ló dẹ̀ bá dé. Bàbá bàbá ṣe ń gbọ́n sìn ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ bàbá ṣe ń gbọ́n sìn oṣó tó confam oṣó ńlá ó yé yín tó confam tó máa gbé 100 tó máa gbé 200 ó yé yín náà. a fẹ́ bọ́ọ̀lù gan ti yẹ ká bàbá ṣe ń gbọ́ ṣe boat cruise ká bá wọn wọlé kí ó ti yẹ ká gba practical gbọ́ mo ti yá mọ́ ya. òṣòlẹ̀ ńlá tó súnmọ́ ogun owó. ó dà ó ti yé mi kò sí wàhálà ẹ wá rí mi nílé lọ́la ẹ wá bá mi nílé lọ́la. lọ́la àbí ẹ ṣé gan bàbá ẹ ṣé bàbá ní wá ti dọ̀la. o ṣe wọ́n gbà gbòòrò yasin. ìbókù kan ni mo fi ṣe ti kejì wa tẹ̀lé. $50 $100 ni wọ́n rí ẹdún náà ibo náà wọ́n ti mú client tiwọn náà ṣé Ethiopia ni àbíbo nígbà tí wọ́n gba $50 $100 èlò nìyẹn bọ́ sí miduma máa gba tiẹ̀ píkà náà máa gba tiẹ̀ tí píkà bá dé gbowó lọ kẹrẹ miduma ló jẹ gbèsè lóòótọ́ ni kò ká wọn lóòótọ́ man shall not live by bread alone wọ́n fẹ́ máa gun mọ́tò ńlá lóòótọ́ ni wọ́n á lè máa fi gbé mi náà kọ́ wá bá mi lọ́la kò sí wàhálà a máa wá ohun tá a máa ṣe sí i oògùn gùn lọ́nà máa jọ wọ́n lójú máa jẹ́ kọ́ mọ̀ pé mo lóògùn bẹ́ẹ̀ ni $50 kẹ̀. ẹ̀yin officers ẹ̀rí bá dùgbò ṣe dá. àwọn gáàsì kan ló mọ̀ pé kó kọjá lọ yọ. ṣé ẹ suspect guy onídírẹ́dì. náà mo suspect. ó look suspicious. bọ́m ṣá orí lè yọ kó mọ́ padà wá. ìbẹ́pẹ ò ṣe jẹ́ lódìndín àfi bá a bá là á bóbìnrin rere bá jókòó aláṣọ ẹ̀ bá bẹ́ ẹ là á hàn mí bí bàtà ṣe ń ké ní mẹ̀ṣá wa ló tù fẹ́ kí lẹ fẹ́ kí n ṣe fún yín gan-an. ẹ ṣé bàbá oṣólẹ̀ la fẹ́ oṣólẹ̀ bí oògùn owó tó súnmọ́ oògùn owó dáadáa bàbá. oṣólẹ̀ tó súnmọ́ oògùn owó. bẹ́ẹ̀ ni bàbá. tó súnmọ́ oògùn owó
bí ìgbà tétí ò bá súnmọ́ rí ń gbọ́. bàbá as in afẹ́kẹ́ fún wa ní oṣó tó milẹ̀ afẹ́ upgrade ṣé tẹ fún wa yẹn akọ̀ ń gba owó kélekèlé owó $10 owó tó tiẹ̀ ká kọ̀ọ̀kan afẹ́ gbéra afẹ́kẹ́ fún wa lóṣó ńlá àwọn náà fẹ́ di òdógún afẹ́ wọlé kí ká bá wọn ṣe boat cruise ká gba pàtẹ́ ká gbọ́mọ ká jáyé Kenya ká jáyé Nairobi bàbá. tẹ́ ẹ bá gbà pàtẹ́ tán kẹ́ ẹ tún wá ṣe pàtẹ́ after pàtẹ́. bẹ́ẹ̀ ni bàbá ó yé yín ó ti yé yín bàbá. lóòótọ́ iṣẹ́ tá a fi rángún òun ni kó jẹ bọ́ èyí tá a fi rán kàlà ni kó ju òkú èèyàn iṣẹ́ tá a fi rin mi Arinaja ni kí n fewé àtegbò sọmọ aráyé lóore mo mọ̀ wípé tí n bá ti ṣe fún yín tó bá ti pọ̀ lójú yóò máa kán sáyà. bẹ́ẹ̀ ni bàbá. oṣólẹ̀ tó súnmọ́ oògùn owó tí mo ní lọ́wọ́ àbàtẹ̀ 10 bẹ́ẹ̀ ni á tó 10 tí mo ní tó dájú bẹ́ẹ̀ ni àmọ́ èyí tó simple bẹ́ẹ̀ jù òun ni wọn ò ní kẹ́ ẹ lọ ṣe nítorí wọ́n le gan ẹ̀pẹ̀lẹ́. tá a bá lè rí ọmọ tuntun òòjọ́ tọ́ṣẹ̀ bí tó wá ń ké bàbá ẹ̀dẹ̀ ní ìtò rọrùn lè fẹ́ fún wa. ṣé kò simple ni. bàbá ilé yóò rọrùn. kò rọrùn. yóò rọrùn bàbá. ẹ mọ̀ wípé títa ríro là á kọlà ni tó bá jiná tán òun ló ń doge ẹni bá sì máa joyin inú àpáta ni kò ní wẹnu àké ṣèbẹ́yìn náà lẹ́sọ ẹlẹ́fẹ́ máa bọ̀ ẹ fẹ́ kọ́ máa pè yín lódógún odógún yùbáàdì ẹ filẹ̀ fún bọ́nà ṣàròpọ̀ yìí sì ni ẹ lọ rè wá o. tó bá jẹ́ lórí pé ọmọ tuntun náà là á fi lówó á wà bàbá. ṣùgbọ́n bàbá mo rò pé ẹ máa tẹ̀ fún wa kan tá a máa fi wá ó máa lè rọrùn fún wa àti rí àti mo rò pé ó máa fẹ́ nira díẹ̀ bàbá. ìfún náyà ni ẹ wo rí ẹ̀bí lógo WhatsApp kí n fún yín ní nǹkan kẹ́ lọ́ọ́ fi rè wọ́mọ tuntun. ẹ̀yin ò mọ̀ wípé ní bá máa jẹ́ èèyàn dandan ni kó nítọ̀ òun ó jẹ́ èèyàn ni ẹja lẹja ń jẹ́ sanra ẹ̀yin lẹ́ẹ̀pa kìtì mọ́ra tẹ́ lọ rè wá kò sí nǹkan tí mo fẹ́ fún yín bẹ́ẹ̀ ni. bàbá ẹ ṣeun àwa ẹgbẹ́ sóòlù yín ẹ kárí. mo ti fún ẹ tán ṣẹ́yìn ò mọ̀ pé kò yé sí ni ẹ lọ rè wá tó bá ti yá yín ó ti yé mi náà tẹ́ ẹ bá ti wá ẹ bà mí ń bí kò jù bẹ́ẹ̀ lọ. ẹ wo tó bá ti débí ẹ jẹ́ attack. Okay, no problem. I don't know wàláì fat gbogbo àwọn bàbá ẹ wọlé sọ ká lọ́wọ́ ṣoṣo ńlá. ẹ ṣe báyé mu gàrí yẹn yóò pè é ni. ó mọ ká máa dúpẹ́ tí wàá nà ó náà ní kàlọ́ ọmọ tuntun bá tẹ́lẹ̀ ọmọ tuntun sìn why you wan see am new child. ó dà pé bàbá yẹn ò ṣe kàn fún àmọ́ fẹ́. Hey, stop there. wetin happen na kí ló ṣẹlẹ̀ kí ni kí la ṣe. If you try to play smart, I'll blow your head. sọ fẹ́ máa prove stubborn ni. shut up bench by now. ẹ bá dé station ẹ mọ ọmọ kẹkẹ ṣe. kí la ṣe. wetin happen na kí ló ṣẹlẹ̀ Kí ló ṣẹlẹ̀ báyìí náà? ẹni sùúrù náà. Kí ló ṣẹlẹ̀? kílà àwa débi ológun gbé ń sà báyìí pẹ̀lú ìró dúdú tí ń bẹ lára ẹ̀hún àtòrí aṣọ pupa tó jókòó lé. èèyàn ní ẹni àbájọ̀nù ìwọ́dà tó o bá tẹ́ni yìí lọ́kùnrin mo fẹ́ rí ẹ. ìwọ́dà. àbọ̀rọ̀ àbọ̀yẹ ńlẹ́ fà o ọ̀ká ìláyé. ẹ pẹ̀lẹ́ o. kákun sọ́ọ̀mọ̀ tán